tí kò dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ Dígí Naija TV lórílẹ̀-èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire ní gbogbo tọwọ́jà ìkànnì ìṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ̀tí láǹfààní àti mọ́ bọ́wá àti mọ́ òwá ẹ̀tún sí mọ́ mi níbi ẹ̀yin tèmi kẹwàá gbọ́ ohun tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ajá balẹ̀ láàrin àwọn gbajúgbajà olórin fújì ní Alhaji Kollington Barrister, Alhaji Wasiu Ayinde ọba orin àti Sule Alao Malaika. Iléeṣẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ gbẹ̀nu tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ẹ mọ̀ pé lówólówó tí à ń lu ìlú àgídìgbò òun náà ni Alhaji Wasiu Ayinde ni wọ́n máa sọ ọ̀rọ̀ wọn tó sì jẹ́ wípé ọlọ́gbọ́n ló lè yé. Iṣẹ́ àtìmọ̀ nípa awuyewuye tó ń lọ tẹ́lẹ̀ rí lágboolé fújì lórí ọ̀rọ̀ wípé ta ló tẹ̀lé Kollington, ta ló tẹ̀lé Barrister, àti wípé lẹ́yìn Alhaji Barrister wọn níta ni olórí lágboolé fújì. Ọ̀rọ̀ náà ló ṣokùnfà bí ọba orin ti ṣe jáde nígbà náà lọ nínú fọ́nrán kan tí a ti gbé jáde tẹ́lẹ̀ rí tó ti jẹ́ kó di mímọ̀ wípé kò sóhun tó ń jẹ́ fújì mi ò tó ní fújì Barrister ní. Bákan náà ó fi léde ó jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn Alhaji Barrister ó ní Kollington ni àwọn mọ̀ gẹ́gẹ́ bí olórí tó jẹ́ igbákejì fún wọn lágboolé fújì. Ọ̀rọ̀ náà ló fẹ́ mọ́ di pípẹ́ bí ẹni pé à ń ta òun síra wa láàrin Alhaji Wasiu Ayinde àti ọba orin Saheed Òṣùpá látàrí bí ó ti ṣe tò sẹ́yìn Alhaji Kollington gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí fún wọn lágboolé fújì lẹ́yìn Alhaji Barrister. Awuyewuye gbogbo ọ̀rọ̀ ọ̀hún náà ló wá padà ṣokùnfà bí Sule Alao Malaika ti ṣe jáde wá níbi fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ kan tí a tún gbé jáde bákan náà tẹ́lẹ̀ rí tí a fi tó yín létí tó ti jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún wípé gbogbo àwọn tí òun ṣe bẹ́ẹ̀ tí òun jùlọ lágboolé fújì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ó ní wọ́n wọ́pọ̀ ṣùgbọ́n tí òun bá ṣe bẹ́ẹ̀ tí òun bá pè ó ní kálukú wọn ní ọ̀gá òun wípé kò tún irun ẹyọ kan báyìí ní ara òun nítorí àjọbalẹ̀ fún àràrá ìyẹn ò ní pé ká má ga ó ṣe lálàyé wípé kò tí ohun tó burú níbẹ̀ tí òun bá pè gbogbo wọn ní ọ̀gá òun. Wọ́n sọ gẹ́gẹ́ bó ti ṣe rí lágọ̀ọ́ ara tí wọ́n bí àwọn ṣe lè gbà gangan ṣùgbọ́n wọ́n ní ohun tí láyé lè gbà ṣe Kẹ́hìndé àwa lè gbà bí lérò wípé kí Alhaji Wasiu Ayinde wọ́n gbà sí ọba orin Saheed Òṣùpá lẹ́nu gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé Alhaji Kollington lẹ́ni tó kàn lágboolé fújì lẹ́yìn Barrister kí wọ́n sì gbà fún wọn gẹ́gẹ́ bí igbákejì lẹ́yìn Barrister lágboolé fújì. Ẹ wo awuyewuye ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó gbẹnu tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé lówólówó tá à ń lu àgídìgbò òun náà ni bàbá mọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orin wọn àti bẹ́ẹ̀ náà ni wọ́n máa fi èsì sí ọ̀rọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ń lọ lórí ayélujára. Òun náà ló ṣokùnfà bí wọ́n ti ṣe jáde wá báyìí tòwe. Lówólówó náà ni wọ́n jáde wá tí wọ́n wá ṣe ìkìlọ̀ fún Sule Alao Malaika báyìí wípé ọba orin Saheed Òṣùpá ò lè fi tipátipá mú àwọn láti tò sẹ́yìn Alhaji Kollington gẹ́gẹ́ bí olórí lágboolé fújì. Àbẹ́rẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ ó gbẹnu tán ó lágbára ó lè kéńkà táwọn náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́tì gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí a sì ti mú wa fún yín bó ti ṣe ń gbọ́ná fẹ́lifẹ́li ìhà tó bá kọ sí ní ẹ má gbàgbé láti bá wa fi èrò tí náà sọwọ́ sí abala àrẹ̀wẹ̀sí ìyẹn comment section. Bákan náà kí bá láìkẹ́ ti bá wa ṣe ìkẹ́fì sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. Ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ a ó tún mọ bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà. Ẹ ṣé fún wò àti bíbọ́ tí ẹ̀ ń gbọ́ wa à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.